A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀mádẹ. Àjọ tó ń bójútó ìbáraẹnisọ̀rọ̀ lórí ẹ̀rọ alágbèéká Nigerian Communications Commission (NCC) ti yarí wípé àwọn kò ní fi ọjọ́ kún ọjọ́ tí wọ́n ti yà sílẹ̀ fún gbèdéke àsopọ̀ NIN tí í ṣe ọjọ́ 28 oṣù kẹta ọdún 2024. Èyí ti wá mú wọn darí iléeṣẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti gbégi dínà ìlà ìbánisọ̀rọ̀ mílíọ̀nù 12 tí wọn kò tíì ṣe àsopọ̀ rẹ̀ pẹ̀lú NIN oníbàárà lẹ́yìn tí gbèdéke tẹnubẹ́po. Adarí ìròyìn fún NCC Reuben Mokah fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ lánàá fún akọ̀ròyìn, bí ó ti sọ wípé síwájú àkókò yìí ni àwọn ti fi ìkìlọ̀ ránṣẹ́ lórí ìgbésẹ̀ yìí. Lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí èròǹgbà àti ṣe àlékún ọjọ́ àsopọ̀ NIN. Nínú oṣù Kejìlá ọdún 2023 ni NCC fi ìwé àkíyèsí ránṣẹ́ sí gbogbo iléeṣẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wípé kí wọ́n gbégi dí ìlà oníbàárà tí kò bá ṣe àsopọ̀ NIN títí ọjọ́ 28 oṣù kejì ọdún 2024. Bákan náà ni wọ́n ní kí Global Satellite Mobile Communication Firms gbégi dí gbogbo àwọn tí wọ́n kàn yọ̀ǹda NIN wọn ṣùgbọ́n tí wọn kò tíì fòǹtẹ̀ lù verified títí ọjọ́ 29 oṣù kẹta ọdún 2024. Kí wọ́n sì dá sẹ̀ríà fún àwọn tí ojú òpó tí wọ́n so pọ̀ mọ́ NIN nìkan ṣoṣo bá kọjá 5 tí wọn kò tíì fòǹtẹ̀ lù títí ọjọ́ 15 oṣù kẹrin ọdún 2024. Alága àjọ àwọn tí wọ́n gbàwé ẹ̀rí fún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Association of Licensed Telecommunications Operators of Nigeria Gbénga Adébáyọ̀ fìdí ẹ̀ múlẹ̀ fún akọ̀ròyìn wípé ẹgbẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yóò tẹ̀lé àṣẹ NCC. Ó ní nínú 224 mílíọ̀nù ìlà ìbánisọ̀rọ̀ tó ń ṣiṣẹ́, mílíọ̀nù 12 nínú rẹ̀ ni ó ṣeé ṣe kí wọ́n gbégi dí. Adébáyọ̀ ní ó ṣeé ṣe kí ó jẹ́ wípé mílíọ̀nù 12 SIM card ni wọn kò ṣe ìforúkọsílẹ̀ rẹ̀ àti àsopọ̀ rẹ̀ pẹ̀lú NIN. Ó ní lára àwọn SIM card wọ̀nyí ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú modem àti MiFi. Gẹ́gẹ́ bí àṣẹ NCC, gbogbo àwọn SIM card yìí ni wọ́n máa daṣẹ́ sílẹ̀ ní àkókò tí NCC dá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni Ààrẹ Bọ́lá Tinubu rọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n túbọ̀ ṣe sùúrù lórí ipò tí ọrọ̀ ajé orílẹ̀-èdè wà, bí ó ti sọ àsọdájú wípé lẹ́yìn òkùnkùn biribiri ìmọ́lẹ̀ á tàn. Ààrẹ ní òun mọ gbogbo ohun tí ọmọ orílẹ̀-èdè ń là kọjá, òun sì gbà wípé òun ni òun fa gbogbo rẹ̀ látàrí àwọn òfin ìjọba. Ó ní òun kò ní àròyé tàbí àwáwí kankan láti ṣe nítorí òun lòun bẹ̀bẹ̀ kí wọ́n dìbò fún òun láti di ààrẹ orílẹ̀-èdè. Ààrẹ sọ eléyìí ní ìlú Àkúrẹ́, ìpínlẹ̀ Ondo nígbà tí ó ṣe àbẹ̀wò sí adarí ẹgbẹ́ Afẹ́nifẹ́re Pa Reuben Fasoranti ní ìlú Àkúrẹ́. Bákan náà ni ó ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sí ọ̀dọ̀ olóògbé gómìnà àná Rotimi Akeredolu tí ó jáde láyé nínú oṣù Kejìlá lẹ́yìn ìjàkadì pẹ̀lú àìsàn jẹjẹrẹ. Àyọkúrò ìrànwọ́ epo pẹ̀lú àwọn òfin ọrọ̀ ajé mìíràn tí Ààrẹ Tinubu ṣe ni ó pakún ọrọ̀ ajé orílẹ̀-èdè tó polúkúrúmuṣu tí ó yọrí sí ọ̀wọ́ngógó oúnjẹ àti ohun èlò. Ìṣòro yìí ni yóò mú àjọ òṣìṣẹ́ NLC gùnlé ìfẹ̀hónúhàn káàkiri orílẹ̀-èdè ní ọjọ́ Ìṣẹ́gun. Bákan náà ni wọ́n lérí àti tẹ̀síwájú pẹ̀lú ìfẹ̀hónúhàn bí ìjọba bá kọ̀ láti wá ojútùú sí ìṣòro ọrọ̀ ajé láàárín ọ̀sẹ̀ méjì. Ṣùgbọ́n nígbà tí ó ń bá ará ìlú sọ̀rọ̀, Ààrẹ ní orílẹ̀-èdè yìí yóò borí ìṣòro ọrọ̀ ajé. Ìmọ́lẹ̀ wà lẹ́yìn òkùnkùn. Òun béèrè fún iṣẹ́, òun sì gbọ́dọ̀ ṣe é dójú àmì. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Àjùrìngẹ̀lálẹ̀ tí ó pe àkọlé rẹ̀ ní President Tinubu, I take full responsibility for the nation. We are building an efficient Nigeria that is inclusive and fair to all Nigerians. Tinubu tẹnumọ́ wípé òun ní èròǹgbà àti darí orílẹ̀-èdè débi àṣeyọrí. Ó ní àwọn ní ìpàdé pẹ̀lú ará ilẹ̀ òkèèrè. Gbogbo ìgbésẹ̀ ni àwọn ń gbé kí orílẹ̀-èdè lè ṣe àṣeyọrí.
Nígbà tí ó ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí aṣojú Afẹ́nifẹ́re, Pa Olúfálàyé tí í ṣe akọ̀wé àná fún ìjọba àpapọ̀ tí ó ka àkọọ́lẹ̀ ìwé Pa Fáṣọ̀rántì gbóríyìn fún Tinubu fún àfojúsùn rẹ̀ fún orílẹ̀-èdè láti ṣe àṣeyọrí bí wọ́n ti fi àtìlẹ́yìn wọn hàn fún ìjọba rẹ̀. Wọ́n ní nítorí ó mú àdéhùn rẹ̀ ṣẹ láti padà sí ibi tí wọ́n ti ṣàdúrà fún un, èyí túmọ̀ sí wípé ó jẹ́ olùpa àdéhùn mọ́. Wọ́n wá rọ Ààrẹ Tinubu kí ó ní ìgboyà, kí ó má joyè arólé apákan-dápá-kan-sí nítorí èyí jẹ́ àmì ìdánimọ̀ ẹgbẹ́ Afẹ́nifẹ́re. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Gombe fìdí ẹ̀ múlẹ̀ lánàá wípé àwọn fi ọwọ́ ṣìkún òfin mú afurasí méjì, Bashir Haruna àti Mohammed Isa, gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí igbákejì alukoro ọlọ́pàá ASP Sharif Sahad. Àwọn afurasí wọ̀nyí ni wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n jọ lẹ̀dí àpò pọ̀ da irú mọ́ ṣàpá oúnjẹ. Sahad ní wọ́n mọ̀ọ́mọ̀ da ìdọ̀tí èérún igi ṣáf mọ́ ìrẹsì láti pèsè àpò ìrẹsì 67 57 bags of rice kí ọlọ́pàá tó gùnlé ìròyìn tó ṣeé fọkàn tẹ̀ gbá àwọn wọ̀nyí mú níbi wọ́n ti ń tà á fún ará ìlú. Àtẹ̀jáde náà kà wípé ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Gombe lábẹ́ olùdarí SP Hayatu Usman fẹ́ fi tó ará ìlú létí wípé àwọn ti gbá afurasí ọ̀daràn méjì mú fún ìwà jìbìtì oúnjẹ pàápàá jùlọ ìrẹsì. Ọjọ́ 24 oṣù kejì ọdún 2024 ní déédéé agogo 11 òwúrọ̀ ni ikọ̀ ọlọ́pàá láti ẹ̀ka Alco tẹ̀lé ìtanilólobó tí wọ́n fi rẹ́bùrú àwọn afurasí tí wọ́n dárúkọ síwájú lẹ́yìn tí wọ́n ti ṣe àmúlùmálà ìrẹsì àti èérún igi ṣáf pẹ̀lú èròǹgbà àti tan ará ìlú kí wọ́n sì tà á lọ́jà. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni àwọn afurasí wọ̀nyí ti jẹ́wọ́ wípé lóòótọ́ ni àwọn ṣe ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n, wọ́n sì ti gbé wọn re ilé-ẹjọ́. Fún ìgbésẹ̀ tuntun yìí ni kọmíṣánná ọlọ́pàá fi wá rọ ará ìlú kí wọ́n wà lójú lalákàn fi ń ṣọ́rí, ṣọ́ra fún àwọn ọ̀daràn bí wọ́n bá ti fẹ́ ra àpò ìrẹsì kí wọ́n má bàa bọ́ sọ́wọ́ àwọn oníjìbìtì. Ó wáá fi dá àwọn olùgbé tí wọ́n nífẹ̀ẹ́ sí ìgbé ayé àlàáfíà wípé iléeṣẹ́ ọlọ́pàá yóò tẹ̀síwájú láti máa dáàbò bo ẹ̀mí àti dúkìá pẹ̀lú pípa òfin mọ́ àti ṣíṣe àwárí àwọn oníwà ọ̀daràn láwùjọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ó ti fẹ́ẹ̀ pé ọdún méjì tí olóògbé Ọba Lámìdí Adéyẹmí darapọ̀ mọ́ àwọn baba ńlá rẹ̀, ṣùgbọ́n kò sí àpẹẹrẹ wípé ọba mìíràn yóò jẹ bí àwọn ará ìlú Ọ̀yọ́ ṣe ń dúró fún ọba mìíràn láti gorí àpèrè. Láti ìgbà ìpapòdà Ọba Adéyẹmí kẹta ní ọjọ́ 22 oṣù kẹrin ọdún 2022 tí í ṣe ọdún kọkànléláàádọ́ta 51 years tí ó lò lórí oyè ni ìdàrúdàpọ̀ ti bẹ́ sílẹ̀ lórí ta ni yóò wọ bàtà tí Aláàfin Ọ̀yọ́ bọ́ sílẹ̀ láti di ọba kẹrìndínláàádọ́ta 46th Aláàfin of Ọ̀yọ́. Kò dín ní 82 ọmọ oyè tí wọ́n ń du àpèrè, wọ́n sì ti fi orúkọ wọn ránṣẹ́ sí Bàbá Ìyàjì ti Ọ̀yọ́, olórí àwọn ọmọ ọba pátápátá Múkáílà Àfọ̀njá, gẹ́gẹ́ bí àṣà ìlú Ọ̀yọ́ fún ìkéde oyè Aláàfin. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé Bàbá Ìyàjì ni ó ní agbára àti ṣa gbogbo orúkọ wọ̀nyí jọ láti ìdílé tí oyè tọ́ sí ọ̀dọ̀ Baṣọ̀run, olórí Ọ̀yọ́mèsì, tí yóò ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ àfọ̀bàjẹ́ ẹlẹ́ni méje láti ṣe ìwádìí lọ́dọ̀ àwọn onífá. Ṣùgbọ́n lẹ́yìn tífá fọhùn ni oríṣiríṣi awuyewuye bẹ́ sílẹ̀ lórí ẹni tífá mú. Ọmọọba láti agboolé Agùnlóyè, Ọmọọba Lukman Gbádégẹṣin ni a gbọ́ wípé àwọn afọbajẹ́ sọ wípé ifá mú tí wọ́n sì fi orúkọ rẹ̀ ránṣẹ́ sí ìjọba ìpínlẹ̀ ní ọdún tí ó kọjá. 30 oṣù kẹsàn-án ni àwọn afọbajẹ́ buwọ́wọ́ lu orúkọ tí wọ́n fi ránṣẹ́ sí ìjọba ìpínlẹ̀. Ẹnikẹ́ni tàbí ìdílé oyè tí èyí kò bá tẹ́ lọ́rùn ní àǹfààní àti pe ìjọba lẹ́jọ́. Ọ̀kan nínú àwọn afọbajẹ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ti yọ̀ǹda gbogbo ètò fún ìjọba bí ẹnikẹ́ni bá ní ìbéèrè
kí ó kàn sí ọ̀dọ̀ ìjọba, ṣùgbọ́n àwọn ti parí iṣẹ́. Láti ìgbà tí wọ́n ti yọ̀ǹda orúkọ fún ìjọba Gómìnà Ṣèyí Mákindé ni ojú gbogbo ti wà lára rẹ̀ láti kéde ẹni oyè kàn. Àìtíì wá kéde Mákindé ni ó fa oríṣiríṣi àhesọ wípé ó ṣeé ṣe kí wọ́n yí ohun Ifá padà. Ó dé ìpele kan tí èdè-àìyedè bẹ́ sílẹ̀ láàrin àwọn afọbajẹ bí àwọn mẹ́ta nínú wọn ṣe ń nàka àbùkù sí olórí afọbajẹ wípé kò tẹ̀lé ìlànà tí ó tọ́ lórí yíyan ọmọ oyè. Àwọn mẹ́ta ọ̀hún ni Àgbà-Akin ìlú Ọ̀yọ́, Ṣàmú ti Ọ̀yọ́ àti Alájàgbà ti Ọ̀yọ́. Bí wọ́n ṣe yẹra kúrò lọ́dọ̀ ọmọọba Gbádégẹṣin, wọ́n ṣe àríyànjiyàn wípé wọn kò tẹ̀lé ìlànà tó tọ́ yan afọbajẹ, wípé ọ̀kan nínú àwọn afọbajẹ kìí ṣe olóyè tó pójú òṣùwọ̀n débi wọ́n máa fi ṣe afọbajẹ. Nígbà tí wọ́n ń sọ̀rọ̀ níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn ni àwọn afọbajẹ ní oṣù méje sẹ́yìn gómìnà ní ìpàdé pẹ̀lú àwọn Ọ̀yọ́mèsì, ó sì dìídì sọ fún wọn wípé àwọn gbọ́dọ̀ tẹ̀lé ìlànà àti yan ọmọọba tí yóò gorí àpèrè. Wọ́n ní ó pàṣẹ fún wọn láti ṣe iṣẹ́ wọn láìsí ìdáwọ́kọ́ nítorí ohun kan ṣoṣo tí ìjọba ń fẹ́ ni èyí tí ó dára jù fún ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ilẹ̀ Yorùbá lápapọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Obìnrin kan ará ilẹ̀ Amẹ́ríkà, Mary Leah Forsyth pé 100 ọdún lónìí bí ó ti ṣe ayẹyẹ ọjọ́ ìbí ọdún 25 25 years látàrí bí òní ṣe jẹ́ leap year ọjọ́ 29 oṣù kejì. Forsyth tí ó ń gbé ní Sand Springs ní Oklahoma ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ ní ọdún mẹ́rin nítorí leap day ni wọ́n bí i. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn ti jábọ̀, ó gba àmì ẹ̀yẹ Centenarian of Oklahoma síwájú ọjọ́ ìbí òní. Àjọ tí kìí ṣe fún èrè non-profit organization ni ó máa ń fún àwọn tí ọjọ́ orí wọn bá wọ 100 tàbí jù bẹ́ẹ̀ lọ ní àmì ẹ̀yẹ. Forsyth jẹ́ ẹni tí ó máa ń kọrin ní ilé ìwé gíga. Ó fẹ́ràn gbogbo ohun tí ó jẹ mọ́ orin, a sì máa ta piano pẹ̀lú mandolin gẹ́gẹ́ bí iléeṣẹ́ yìí ti sọ. Orin tí ó fẹ́ràn jù ni Sitting at the Feet of Jesus. Wọ́n ní gbogbo ìgbà ni ó máa ń rán wọn létí àti ka Bíbélì. Ẹgbẹ́ Daughters of the American Revolution Osage Hills Chapter ṣe àgbékalẹ̀ ayẹyẹ ọjọ́ ìbí fún un níbi tí wọ́n ti fún un ní àmì ẹ̀yẹ Oklahoma Centenarian. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.